Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìrọ̀. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Èyí tí mo wá lẹ́nu bí a ṣe máa ń lo ẹyin, tí mo mú wá ní òní bí a ṣe máa ń lo. So èyí tí mo mú wá ní òní ni bí a ṣe máa ń lo ẹyin. Ẹyin adìẹ òróró láti fi disorganize àwọn trouble enemies wa. Àwọn enemies tó jẹ́ pé tí a ti mọ̀ yí pé ní àwọn eléyìí ọ̀tá ni wọ́n. Ẹyin nìkan bí a ṣe máa ń lò ó. A lè lo local egg, a lè lo agric egg fún iṣẹ́ yìí. Báwo ni a ṣe máa ń ṣe? Ẹ jẹ́ ká tọ́ ìtọ̀ dájí wa, ẹ jẹ́ ká tọ́ sínú ike kan. Ẹ jẹ́ ká bú iyọ̀ díẹ̀ sí. Ẹ wá jẹ́ ká fi ẹyin adìẹ yìí ẹyọ kan, ẹ jẹ́ ká fi sínú ẹ̀. Ẹ jẹ́ ká dé pa fọ́jọ́ méje. Tó bá ti pé ọjọ́ keje, tó bá ti pé ọjọ́ keje, báwo la ṣe máa ń ka ọjọ́? Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní ẹ̀yìn wá, ọjọ́ kíkà ó ṣe pàtàkì nínú nǹkan ṣíṣe. Ẹlòmíì ò mọjọ́ kà, ó dẹ̀ ń ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́. Tá bá fẹ́ ka ọjọ́, tó bá yẹ pé ọjọ́ Monday la ṣiṣẹ́ yìí ní aago 8, ó di ọjọ́ Monday tó ń bọ̀ ní aago 8 kó tó pé ọjọ́ méje. Ó di ọjọ́ Monday tó ń bọ̀ láago 8 kó tó pé ọjọ́ méje. Tá bá wá ṣe iṣẹ́ yìí tó bá ti pé ọjọ́ méje péré, tó bá ti pé ọjọ́ méje yẹn, má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Ẹ má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Ẹ dákun iṣẹ́ yìí ẹ má jẹ́ ká fi ṣeré. Lóòótọ́ iṣẹ́ yìí ó simple, bẹ́ẹ̀ má jẹ́ ká fi ṣeré. Ẹ má jẹ́ ká fi ṣe iṣẹ́ tó ní agbára ni. Gbogbo nǹkan tó bá ti ṣe pẹ̀lú ẹ̀ tàbí èyí tó jẹ́ pé wọ́n ti ṣe tẹ́lẹ̀ yìí tí wọ́n sì fẹ́ máa ṣe, àṣírí wọn mọ̀ tú lórí ẹ̀ ni. Àṣírí wọn tú. Ọjọ́ ti lọ ń bíbà ló jẹ́ kí wẹ́dà rí báyìí. Ọjọ́ ti lọ kó tó pé mo ṣe fídíò yìí. Ẹ wá rí báwo ni tó bá ti pé ọjọ́ méje yẹn, ẹ jẹ́ ká mú ẹyin yẹn. Ní nǹkan kan ṣe pẹ̀lú tọ̀ yẹn o. Ẹyin yẹn nìkan ni ajá mú. Ká tó mú ẹyin, ẹ jẹ́ ká sí ibi tá tọ̀ ìtọ̀ yẹn sí tá fẹ́ yẹn sí. Ẹ jẹ́ ká ṣàdúà lórí nǹkan tá a fẹ́ fúnra wa, lórí àwọn ọ̀tá wa. Ẹ jẹ́ ká ṣàdúà síbẹ̀. Wá jẹ́ ká sí. Tá bá ti sí, ẹ jẹ́ ká mú ẹyin yẹn. Ẹ jẹ́ ká da ìtọ̀ yẹn nù. A ní nǹkan láti fi ṣe o. Ẹyin la ní nǹkan láti fi ṣe. Ẹ jẹ́ ká lọ fọ mọ́ ibì kan. A lè fọ sójú títì, a lè fọ sórí àpáta, a lè fọ mọ́ ara fẹ́ǹsì, a lè fọ mọ́ ara ògiri. Àmọ́ ìkìlọ̀, má ṣe jẹ́ kí omi tó wà ní ara ẹyin kó ta sí ẹ lára. Má jẹ́ kó ṣe ta sí ẹ lára. Àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mú mọ́sẹ̀ tí gbọ́n yín o. Ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pé méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín, àfi ìròyìn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Ben Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́. Fọ́tò mọ́ àmúbọ̀ iṣẹ́, àmúbọ̀ ìyàwó, àmúbọ̀ ọkọ, àmúbọ̀ tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo májàyà 5,500 naira pẹ́rẹ́ ni àgbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos. Telephone 070 37 42 25 52. Lẹ́ẹ̀kan sí 070 37 42 25 52 tàbí 080 29 48 46 96. Lẹ́ẹ̀kan sí 080 29 48 46 96. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090 53 33 27 47. Lẹ́ẹ̀kan sí 090 53 33 27 47. Fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o. Tara ṣàṣà kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. Má jẹ́ kó ta sí ẹ lára. Abìlú ni tó bá lè ta sí ẹ lára o. Ẹ má jẹ́ kó ta sí ẹ lára. Tó bá ti lè ta sí ẹ lára, nǹkan awọ ibi tá a bá nílé, ẹ jẹ́ ká tètè lọ wẹ̀. Ká wẹ̀ fọ́jọ́ mẹ́ta. Awọ ibi tá a bá ti nílé, ẹ jẹ́ ká tètè lọ wẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ẹ wọ ọ̀rọ̀ mi oníjùbà lọ́nà lẹ́nu. Mìíràn lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí wọ́n jẹ́. Tó bá dìgbà mi àtúmọ̀ mọ́rọ̀ mi tó tún yàtọ̀ sí ilé ìwà. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò Kélé kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti ìṣàtẹ̀ èyí tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tẹ́ bá like èyí tá a mú wálé ní tó wà very interesting, tó sì wúlò fún yín, tẹ́ sì fẹ́ jẹ́ kó mọ wúlò fún yín, tẹ́ fẹ́ jẹ́ kó jẹ́ fún yín bó ṣe jẹ́ fún àwọn ará aṣíwájú tó kọ́ lò ó, tẹ́ fẹ́ jẹ́ kó jẹ́ fún yín gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé pé nǹkan tó ń ṣe lélẹ́yìí, ẹ gbìyànjú, ẹ like, ẹ subscribe, ẹ comment,
ẹ ṣàdúrà fáwa náà nítorí pé àǹfààní la jẹ́ fún yín ẹ̀yin náà jẹ́ àǹfààní fún wa ọ̀nà tẹ́lẹ̀ fi jẹ́ àǹfààní fún wa òun náà ni mo kà sílẹ̀ yìí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà lẹ́ẹ̀kan sí i ó dàbọ̀. ẹgbẹ́ ewé ń jẹ iwájú ṣáàbìtì tàwa ọlọ́run ló dé wà láyé yìí ṣe bóun lóhun tó ṣolókùrò wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbóyè yìí pírẹsidẹ̀ntì ti yá ni èjì rẹ o wíríwírí lójú orogún ó èjì wá.